ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìyá mi, mo bẹ̀ ẹbí mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Omiṣẹ́ Àṣegùn, mo bẹ̀ gbogbo alágbo kó má bínú. Mo bẹ̀ ìyá bí ọmọ ayé, ẹ má bínú. Ẹ má da omi nù tọmọtọmọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo bẹ̀ Ọlọ́run ọba náà kó ṣe àforíjì fún mi, ní ọkùnrin ní obìnrin. Mo bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọ yìí ni mo jẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ti ṣàṣìṣe, mo ti regret gbogbo mistake mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin tó ní ilé ayé, ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ ayé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, mi láwíjàre kankan lẹ́nu, mi ní àwíjàre kankan, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ọlọ́run tó tóbi jùlọ, mo bẹ̀ yín. Ọlọ́run ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ, ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ ní, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, ẹ ṣàforíjì ọmọ yín Sisi Alágbo, ẹ dáríjì mi. Ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé, ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run gbogbo, ẹ jẹ́ ká kà. ẹ̀yin èèyàn wa, Mewolaka ti react sí bí arábìnrin Sisi Alágbo ṣe ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ tó ń bẹ̀bẹ̀ o. Mewolaka ti sọ̀rọ̀ nípa rẹ̀. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá yìí Mewolaka tí ó sọ. Parapọ̀ ká gbàdúrà sólúwa, tòró Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o. Ìrònúpìwàdà ló ń tọrọ. Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o. Ìrònúpìwàdà ló ń tọrọ. Ká béèrè fún dáríjì ẹ̀ṣẹ̀ wa. Aláàánú lolúwa o. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Tẹ́ ẹ bá ní ṣé inú ẹ ti dùn báyìí, bẹ́ẹ̀ ni inú mi ti dùn. Tẹ́ ẹ bá ní ṣé bó o ṣe fẹ́ kó rí lórí, bẹ́ẹ̀ ni bí mo ṣe fẹ́ kó rí lórí. Wọ́n ní wèrè gbọ́dọ̀ mọ̀ wípé ara òun ò yá ká tó wò ó sàn. This is coming from a place of satisfaction and happiness that mo realize wípé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe damage control, gbogbo ẹ̀yin tẹ́ ń try láti post, láti make excuse, láti shift blames lórí àwọn tó post video. Ẹniọlá Sisi Alágbo kọ́ ló rán yín níṣẹ́. Iṣẹ́ ara yín, iṣẹ́ àìnítìjú, iṣẹ́ ajẹgbodò ẹ̀yin táyé yín ti bàjẹ́ tẹ̀ ń wá ẹni kúnra lẹ̀ ń jẹ́. Ẹniọlá fúnra ẹ̀ ti jáde, mo rí fídíò yẹn tó kúnlẹ̀, ó bẹ Ọlọ́run. Ohun tó dùn mọ́ mi nínú jù ni wípé ó ní Ọlọ́run dáríjì mi. Ó bẹ èèyàn, ó bẹ Ọlọ́run, ó bẹ àwọn fámílì ẹ̀, ó bẹ àwọn ẹbí àti ará ẹ̀. Ó wá tún kọjú sókè, ó tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run. That is what I'm talking about. Ó realize wípé kíní yìí ò dáa, kíní yìí burú, kò yẹ kó rí bẹ́ẹ̀. When she came into my DM and said, Alájà Mewolaka, ẹ má wò mí ràn, ẹ bá mi bọ́ síta, ẹ lọ cover mi. Mo ní no, I'm not going to cover your mess again if this is what is going to take for you to change for better, for you to retrace your step. Kò má sọnù. You understand? Ó bínú cut phone, ó ní okay. But now, ó own up. Ó ní òun ṣe, ó ní òun ò ní excuse kankan, kò sí àwáwí kan, kò sí àwíjàre kankan. Kí lẹ tún fẹ́ ọmọ Nàìjíríà? Kí lẹ tún fẹ́? Tá a bá kọ̀, tá a bá là dáríjì, Ọlọ́run ọba ti dáríjì. Tá a bá kọ̀, tá a bá ní kíní kan, some story, no longer is beautiful story. Tọ́lọ́run bá yọ́nú sí, tọ́lọ́run bá lòun ṣetán pẹ̀lú ẹ̀. Not you, not I, not any one of us can stop the work of God. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹbí, ará, ọ̀rẹ́, ẹ dáríjì Ẹniọlá. Ó ti jẹ̀kọ́ eléyìí, ó ti ra lọ́wọ́. Ẹ bá mi fomi sí kó ṣàn lọ́wọ́. Everybody in life deserves a second chance. Obìnrin alágbèrè ni, nígbà tán ni wọ́n fẹ́ sọ lókò pa. Jésù dáhùn ní ẹni tí ò bá ti lẹ́ṣẹ̀ nínú yín ni kó kọ́kọ́ sọ lókò pa. Lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ju òkúta wọn sílẹ̀, wọ́n dẹ̀ lọ. Jésù ní èmi náà ò dá ẹ lẹ́bi, ṣùgbọ́n máa lọ, má dẹ̀ṣẹ̀ mọ́. Ó ní òun ò wá
láti pa ẹlẹ́ṣẹ̀ run but láti pè wọ́n fún ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ wọn. Ọlọ́run ní nínú àlùkùránì ó ní I'm the most merciful. Ó ní I am the most merciful. Ó ní when you seek forgiveness, I will forgive you. Ó ti tọrọ àforíjì. Ẹ̀yin abiyamọ tòótọ́. Èmi ò mọ̀ nípa abiyamọ ayé. Mo mọ̀ nípa abiyamọ tòótọ́. Ẹ̀yin atọ́mọyè. Ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nílẹ̀ Yorùbá wípé ojú kan ní bímọ igba ojú ní tọ̀. Ẹ dáríjì Ẹniọlá. Ó ti ṣàṣìṣe. Ẹ̀sìn kan ò jù báyìí lọ. Téèyàn bá ti ní òun tẹ́, kó o má tẹ́ tó bá ti tẹ́, kó o má kú lóko. Ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́. Bá a ṣẹ̀ ju ọ̀bẹ nù, ó ti ṣe ohun tó máa ṣe. Ìyẹn ò túmọ̀ sí wípé kò má gbó ṣe mọ́. Mo dẹ̀ nígbàgbọ́ wípé irú ẹ̀ ò tún ní dáṣọ ṣọmọ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mọ́. Then gbogbo bàlàbàlà jálajàla bólobòlo tó ń ṣe, mo sure wípé á kí ọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ. Mo wá fi àsìkò yìí kìlọ̀ fún gbogbo ẹ̀yin àṣebàjẹ́ bloggers. Ìyá tó polówó tírísọ̀mù lọ́jọ́ sí, ṣé o ti rí result tírísọ̀mù ẹ? Nígbà tí gbogbo wa ń pariwo tá à ń pariwo wípé wà á balẹ̀ jẹ́, ṣé o ti rí? Ẹ̀yin onísọkúsọ tẹ́ máa lẹ́yìn ṣe sex education, tẹ́ máa la orúkọ mọ́ ojú abẹ́ obìnrin lórí, kìnìkan tá a ní kẹ́ ẹ máa dà pé tẹ́ ní maturity yín níṣẹ́ ti rí bẹ́tẹ̀ bàdé ayé jẹ́. Ẹ̀yin ló kù tẹ́ máa rí ìbínú Ọlọ́run torí ìkà yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Gbogbo igi èso tẹ́ ẹ gbìn, gbogbo ẹ̀ ló ti ń germinate. Bó dẹ̀ ṣe ń germinate, àwọn tí ò mọ ìgbẹ̀yìn ọ̀rọ̀ níbi tó máa wó sí, àwọn tí ò wà experience ló ń wólé lórí. Ẹ ṣọ́ra yín. Ẹ má wá padà wá síbí tí nǹkan ìbàjẹ́ kan bá ti ṣẹlẹ̀ kẹ́ máa sọ wípé ayé ń ṣerú, ayé ò ṣeré, ọmọlúwàbí ni wá ní ilẹ̀ Yorùbá. A ní ìtìjú, a ní ìwà ọmọlúwàbí. Ọmọ òfò ti yín tẹ́ẹ̀kọ́, wọ́n dá affect àwọn ọmọ tiwa. Wọ́n influence àwọn ọmọ tiwa negatively. Kí oníkálukú lọ ti ọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ. Gbogbo damage control tẹ́ ẹ̀ bá ní tìjú, tó bá jẹ́ ìhòòhò tí yín ti wà káàkiri orí ayélujára tí gbogbo ayé ti rí tẹ́ ẹ ti ṣẹ̀sín, tẹ́ẹ̀sín náà wọ̀ta. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n bí nílé rere, wọ́n kọ́re, ẹ kàn ń ṣì wọ́n lọ́nà ni. Ṣùgbọ́n Ọlọ́run á máa fún wa, á máa rí wọn jágbà padà lọ́wọ́ yín. Ẹniọlá ti tàfẹ́ àforíjì. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rí àforíjì lọ́dọ̀ yín. Mo mọ̀ wípé ó ti rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ mi wípé ṣé o like nǹkan tó ṣẹlẹ̀ yìí, mo like ẹ̀. Nítorí wípé tí ò bá rí báyìí, kò ní mọ̀ wípé òun ti sọnù. Ó sọnù báyìí, ṣùgbọ́n pàpà sọnù. Ọ̀pọ̀lọpọ̀ á sọnù, á dẹ̀ ṣègbè sínú ẹ̀. Well, àtúnṣe dọwọ́ Ọlọ́run ọba. Abọ́ mi rè. Mẹ́wọ̀ọ́láká lorúkọ tèmi. Wá gbọ́ mi, má wàá bá mi ṣọ̀rẹ́ nítorí pé o fẹ́ kí n cover ìbàjẹ́ ẹ̀, àbí o fẹ́ darapọ̀ mọ́ mi wípé o fẹ́ káṣírí ẹ̀ bò tó o bá ń ṣe bí. Mi ì bá yàn ṣọ̀rẹ́ ẹ̀ múlẹ̀ ẹrú ẹ̀ o. Àṣírí tí ọlọ́pàá ò gbọ́dọ̀ gbọ́, tí ò lè báyé jẹ́ ni wọ́n ń gbé sí mi lọ́wọ́ o. Ìyí tó bá máa báyé ọmọ ọlọ́mọ jẹ́, tó bá máa túlé, tó máa dàlúrú, má fi sí mi lọ́wọ́, máa hand over fọlọ́pàá, máa tú ẹ láṣọ síta o. Mi ì bá yàn ṣọ̀rẹ́ ẹ̀ múlẹ̀ ọ̀rẹ́ ebú. Ẹni bá ti bá ní bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ jọ ní gbogbo wọn. Nítorí pé agbépo lájẹ̀ ò jẹ̀bi ẹni tó gbálẹ̀ gan ló lè. You call that a betrayer? That is your own cup of tea. Wọ́n ṣe kọ́ ẹ nílé yín nìyẹn wípé kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ máa fọwọ́ bo ibi mọ́lẹ̀. Èmi ò bá yàn fọwọ́ ibi. That's why I don't make friends. So jìnnà sí mi o. Jìnnà sí mi. Lọ wá partner in crime. I can never be your partner in crime. But your partner in success, and you want me to hold it as secret? Your partner in good deeds, nothing that is not harmful, that is not destructive. Oh, you are welcome. Ire o.